ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express. Mo lérò pé gbádùn ara yín lókè lọ́hùn. Bẹ́ẹ̀ ni mo sọ kí n tó lọ, mo ní àlejò mi wá lórí ìkàlẹ̀. Àlejò mi lórí ètò lónìí ni mo tẹ̀lé ṣe ní ẹ̀yẹ́ kọjá yín sí orin wọn díẹ̀. Orí pọ̀ ńlẹ̀ bò máa kọ díẹ̀ tó bá ń gbọ́. Ó máa fa sálátì ránṣẹ́ o. Ó máa fa sálátì ránṣẹ́. Nígbà tẹ̀jẹ̀ máa gbé Mẹ́dínà. Ẹ má bínú, ẹ ṣe wọ́n pé mi lóhùn orí àforíran mi sọ̀rọ̀ lèmi. Orúkọ àlejò mi lórí ètò lónìí ni Bukola Alayande tí gbogbo wa mọ̀ sí Èrè Àsálátù. Ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Ẹ ṣé ma. Ẹ bá mi káwọn ará lé. Assalamu alaikum warahmatullahi ọ̀pọ̀ ìkẹ́ pẹ̀lú ọlá kòmí abáwa lákọlábo. Mo ti wí pé wọ́n máa fa sálátù ránṣẹ́ o, wọ́n máa fa sálátù ránṣẹ́. Àbí nígbà tán jẹ́ máa gbé Mẹ́dínà, èmi yóò máa fa sálátù ránṣẹ́. Àsálátù ni màá ṣe Títí ayé mi o. Muhammad ni máa tẹ̀lé kí má bá a jùnú. Ẹ ṣé gbogbo ará ilé o, thank you very much. Kí ló dé? Ṣé wọ́n ní kẹ́ má gbé mọ́? Àwọn èèyàn ń gbé Mẹ́dínà. Ṣé wọ́n ní kẹ́ má gbé lọ́hùn ni? Ẹ ṣé púpọ̀ olóòtú. Mo ti sọ sínú àwòrán mi kan yìí pé alárẹ̀mú mo gbére mi dé, Èrè Àsálátù mo ti gbére mi dé, pẹ̀lú ohùn tó dùn tó ṣe rẹ́gí etí. Ṣé ẹ ti gbáradì láti jó ẹ̀yin èèyàn? Tó ráwa gangan ti dàlújó tó kí mẹ́rù wá o. Iṣẹ́ kálukú yàtọ̀ bọ́lá ń ṣe kọ́. Àwa làwa ń forin kọ́mọdé nírun kí, forin ṣàlàyé ẹ̀sìn fàgbàlagbà gan o. Iná sáàyà kún láṣàtà. Iṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun làwa ń kọ́ tá a fi ṣe gbogbo ohun tí Ọlọ́run ní ká ṣe nínú ìgbésí ayé. Alhamdulilayi Rabbil Alamin. Ohun yìí dùn púpọ̀ àfipá tí yàn bá ń fi oyin tí yàn tún fi ń la oyin. Kí yàn máa fi oyin ṣúgà oníkóró kí yàn máa fi la oyin. Ẹ mọ̀ pé kọ́lọ̀ ń ṣàánú wa ni. Ọmọ olúwo ni? Alhamdulilayi, mo jẹ́ ọmọ bíbí ìlú Ìsẹ́yìn ní ìjọba ìbílẹ̀ Ìsẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ adúláwọ̀ Áfíríkà. Ó ga oríkì yìí pọ̀. Èmi àti máa rò pé ọmọ Abẹ́òkúta ní ìpẹ́rẹ̀ pé Abẹ́òkúta lẹ ti ń. Rárá, mi ò kì í ṣe ọmọ Abẹ́òkúta bọ̀ tí ibi tí èèyàn bá ti gbé tó bá ti pẹ́ ń bẹ̀ tí ilẹ̀ ibẹ̀ dẹ̀ gbà yàn, ọmọ ibẹ̀ náà ni èèyàn. Ààrẹ ní mi l'Abẹ́òkúta bí ètò ń túmọ̀ sí àjòjì. Ẹ̀kọ́ ìwé ló gbé mi wá sí ìlú Abẹ́òkúta nígbà tí mo wá tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi ní Moshood Abiola Technic. So ni mo ṣe di èrò Abẹ́òkúta, ọmọ Ìsẹ́yìn ni mí. Tó Ọlọ́run ṣeun. Gẹ́gẹ́ bí olórin, ẹ bá mi fi díẹ̀ nínú orin ẹ bá mi fi kí ìlú Ìsẹ́yìn tó jẹ́ ìlú yín. Ẹ ṣé púpọ̀. Mo ti sọ pé ó bulè wá tọ́ ni nínálí mọ́ ni. Ànìta bá ń fẹ́ràn ìlú ẹni ó ń bẹ lára ìgbàgbọ́. Muhammadu ló sọ bẹ́ẹ̀. I love you so much Ìsẹ́yìn. I love you so much Orogo. Mo fi gbogbo àwọn tó jẹ́ wọn sẹ́yìn wọn àti bàbá mi kọ́ lọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n ló mọ àlè báyìí ní fọwọ́ sí júwe lè bà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Lómi àní ọmọ Èkó ni mí, ọmọ kìíní kan ni mí. Tí ìlú èèyàn bá dáhùn lójú yẹn gbọ́dọ̀ fi gbogbo ẹnu fọwọ́ sọ̀yà pé ọmọ ìlú báyìí ni mí. Tó dẹ̀ sí nǹkan. Ọmọ olókè pọ́nbélé là wà. Tí ó dẹ̀ sí nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ láíláí fa. Àwọn tèmi Ìlọrin tí gbogbo ti dé. Ìdẹ̀gbédè mo kàn yí mọ náà ni. Aláàjì, báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin? Alhamdulillah. Ìrìn àjò tó gùn púpọ̀ ni, ṣùgbọ́n sẹ́rí orin kíkọ inú ẹ̀jẹ̀ ló máa ń wà. Èmi ò rò pé èèyàn lè díje tí ò bá lẹ́bùn orin, ò lóhùn, ò ní nǹkan yẹn ò sí nínú ẹ̀jẹ̀ èèyàn tó wá lóun fẹ́ kọ́ṣẹ́ orin bíi kí èèyàn kan máa waste time ara èèyàn ni. Orin kíkọ ó jẹ́ ẹ̀bùn kan tó natural látọ̀dọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí itọ́ ṣe ń sun lẹ́nu tí èèyàn kankan mọ ibi tó ti ń sun wá. Gẹ́gẹ́ bí èékánná ọwọ́ ṣe ń yọ tó jẹ́ pé tá a bá tún gé a tún yọ padà tá a mọ bó ṣe jẹ́.
gẹ́gẹ́ bí irun ṣe ń wù lórí tó yẹ kí tá bá tún fa á tún fi padà tá a mọ̀ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ gan lórin jẹ́ nínú ìgbésí ayé àwọn tó bá jẹ́ kọrin. So orin kíkọ yẹn ó bẹ̀rẹ̀ láti ìgbà tí mo ti wà nílé kéwú. A máa ń lọ sí àwọn ìdíje orin kíkọ, a máa ń gbafẹ́, a máa ń gbayì lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ò tí mọ̀ lọ́rọ̀. So later tí mo kúrò ní ìlú wa tí mo lọ sí Èkó tí mo tún rìn súnmọ́ àwọn tó jẹ́ àwọn ẹ̀gbọ́n mi nínú iṣẹ́ orin gẹ́gẹ́ bí Uncle Abdulrazak Orígádé London náà wà ń sìn wọ́n ń gbé. So ìgbà tí mo rìn súnmọ́ wọn àwọn jẹ́ ìkan pàtàkì nínú ọmọ ẹgbẹ́ Alhaji Dr. Sikiru Ayinde Barrister kọ́lọ́mbà fi ọ̀run kẹ́ wọn. So ìgbà tí mo rìn súnmọ́ ẹ̀gbọ́n yìí wọ́n máa ń produce. So èmi náà wá rí i pé èmi náà good ní aspect yìí pé ká kọ orin sílẹ̀ azin kéèyàn compose orin. Mo rí i pé èmi náà lẹ́bùn ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ti wà lára mi tẹ́lẹ̀ láti ilé kéwú yẹn. So mo rìn súnmọ́ wọn àjọ ń ṣe wọ́n máa mú mi lọ sí studio mo rí gbogbo bí wọ́n ṣe ń ṣe later wà tó di pé àwọn travel tán àwọn olórin tó máa ń produce yẹn ó di pé wọ́n ń gbé iṣẹ́ yẹn wá sọ́dọ̀ títí máa wẹ̀ bí mi náà ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe díẹ̀ nìyẹn ni mo ṣe padà sábẹ́kúta tí mo lọ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ìwé. So mo darapọ̀ mọ́ iléeṣẹ́ kan ní Abẹ́òkúta ń gbà yẹn iléeṣẹ́ yẹn ní Joat Record. So wọ́n gbé oríṣiríṣi àwo orin jáde wọ́n dẹ̀ gbajúmọ̀ gan. So mo darapọ̀ mọ́ iléeṣẹ́ yẹn ló tún jẹ́ kí n tún wá mọ̀ púpọ̀ nípa iṣẹ́ orin because mo produce oríṣiríṣi olórin níbẹ̀. Àwọn olórin kan wà tó jẹ́ pé tíyàn bá tún produce wọn ìwọ tó ló jẹ́ producer gan pàápàá wàá jókòó wà tó máa wò ní pé àwọn olórin ilé gan tún lọ́pọlọ ju producer lọ. Producer tó bá wà ní làákàyè á farabalẹ̀ láti lè kọ́gbọ́n látara wọn gẹ́gẹ́ bí bàbá wa wọ́n dáadáa Òkújọ́rẹ̀. So mo ti handle iṣẹ́ wọn rí dáadáa elevation lórí iṣẹ́ Joat Record nígbà yẹn. So àtàwọn olórin bẹ́ẹ̀ náà. So ní mo ṣáà ń tẹ̀síwájú but ní time yẹn gẹ́gẹ́ bí producer tí wọ́n bá wo kí ló ń ṣẹlẹ̀ láwùjọ as in ní music industry bóyá Christian aspect ni o bóyá Muslim aspect ni o bóyá Fuji ni tàbí jùjú pé kí ni nǹkan titun tá a tún lè mú wọnú orin mùsùlùmí tàbí orin Christian tí kò tí ì sí níbẹ̀. So mo ṣe composition yẹn nígbà yẹn mo ṣe pé Allahumma ya Rabbana igifiri lana Allahumma ya Rabbana igifiri lana Allahumma ya Rabbi jalla jalalu ibi Nàìjíríà ń rè yìí kò tilẹ̀ yé wa olórí bẹ́ẹ̀ lọ bá ṣe kí ni ẹjọ́ máa lọ láyé ẹjọ́ ẹ sáré contract yẹn délé ẹ máa sọ̀rọ̀ yìí ẹ má wọrí a máa sọ létà ẹ sì máa tún kọ ẹ máa sọ̀rọ̀ yìí lọ. So nígbà yẹn mo ń fi style yẹn mo fi ń kọ́ àwọn èèyàn tó jẹ́ olórin mùsùlùmí but mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò get ẹ̀. So àwa lọ sí studio lọ́jọ́ kan so àwa ń ṣiṣẹ́ mo ṣáà kọ kinní yẹn ní studio engineer tó wà ní studio lọ́jọ́ náà ni ìwọ náà ò lè ṣe kinní fúnra rẹ̀ ó lè lọ ṣe